Páro-páro ni ọ̀pọ̀ agbègbè dá nílùú Èkó pẹ̀lú báwọn aráàlú ṣe fìdí mọ́lé nítorí ìbẹ̀rù láyàájọ́ ayẹyẹ June 12 tó wáyé lónìí ọjọ́ àbámẹ́ta sátidé. Láwọn ibi tí ikọ̀ Aláròyé dé, ọ̀rọ̀ kò yàtọ̀ torí gbọ̀ngbọ̀n làwọn ọlọ́jà tilẹ̀kùn ṣọ́ọ̀bù wọn. Àwọn oníwóróbo náà kò pàtẹ ọjà, bẹ́ẹ̀ lọ̀pọ̀ àwọn onímọ́tò kò ṣiṣẹ́, àwọn onílé iṣẹ́ sì gbé ilẹ̀kùn ọ́fíìsì wọn tì pa. Aláròyé jáde sígboro láti agbègbè Ìjú, Ìṣàgá sí Fágbà, Ìkẹjà sí Kétu Mile 12, Agége sí Abúlé Ẹ̀gbá, títí márosẹ̀ Ṣàngó lọ dé Òṣòdì àti ọ̀nà márosẹ̀ tó lọ sí Àpápá. Níṣe làwọn èèyàn fìdí mọ́lé wọn. Ìwọ̀nba àwọn díẹ̀ ni wọ́n rìn lẹ́gbẹ̀ẹ́gbẹ́ títì. Àwọn ọlọ́jà kò pàtẹ ọjà wọn. Kò sì sí wìtìwìtì èrò gẹ́gẹ́ bó ṣe máa ń rí, pàápàá lọ́jọ́ sátidé táwọn èèyàn fẹ́ràn láti ṣe káràkátà òpin ọ̀sẹ̀. Bákan náà ni kò sí ibi tí wọ́n ti dáná àríyá. Àwọn ọlọ́kadà pàápàá kò ṣiṣẹ́. Àwọn kọ̀ọ̀kan la pàdé lọ́nà. Èyí tó pọ̀jù lára wọn ló wà láwọn ibùdókọ̀ àti ìkóríta gbogbo tí wọ́n ń wá èrò, ṣùgbọ́n kò sẹ́nìkan. Bẹ́ẹ̀ lọ̀pọ̀ fìdí mọ́lé tí wọn kò tilẹ̀ jáde sígboro rárá. Yàtọ̀ sí fífìdí mọ́lé, wámúwámú làwọn ọlọ́pàá àtàwọn ẹ̀ṣọ́ agbófinró dúró káàkiri àwọn òpópónà àtàwọn ibi térò máa ń pọ̀ sí, títí kan àwọn ìkóríta abẹ́ bíríìjì àtàwọn ibi tí wọ́n fojú sùn pé ó ṣeé ṣe kí ìkórajọ fẹ́ ṣẹlẹ̀. Àwọn ọlọ́pàá náà kò wulẹ̀ wà lójúfò nìkan. Gbogbo wọn ni wọ́n dì hámọ́ra gidi tí wọ́n so àwọn agolo afẹ́fẹ́ tajútajú mọ́ra pẹ̀lú ìbọn lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ làwọn ọkọ̀ ọlọ́pàá, ọkọ̀ akọ́tàmì, ọkọ̀ ayìnbọn-yípo àti mọ́tò tí wọ́n fi ń kó àwọn ọ̀daràn táwọn eléèbó ń pè ní Black Maria lóríṣiríṣi wà níkàlẹ̀. Àmọ́ ṣá ní agbègbè Ọjọ́ta, ọ̀rọ̀ náà yàtọ̀. Bó tilẹ̀ jẹ́ pé àwọn ọlọ́pàá wà níkàlẹ̀, tó sì fẹ́rẹ̀ jẹ́ agbègbè yìí làwọn agbófinró náà pọ̀ sí jù lọ láwọn ibi tá a dé. Síbẹ̀ àwọn ọ̀dọ́ parojọ sórí títì márosẹ̀, wọ́n ń ṣèwọ́de, wọ́n gbé oríṣiríṣi àkọlé lọ́wọ́, bẹ́ẹ̀ ni wọ́n ń kọrin ọ̀kan òjọ̀kan láti fi àìdùnnú wọn hàn sí ìjọba tó wà lóde yìí. Lára àkọlé tí wọ́n gbé dání kà pé dandan ni kí Buhari lọ, aráàlú parapọ̀, ìnira yìí gbọ́dọ̀ dópin báyìí, àti kò sí iná ẹ̀lẹ́ńtíríkì, kò sómi, kò sí nǹkan amáyédẹrùn, ìjọba yìí gbọ́dọ̀ dópin ni. Báwọn ọ̀dọ́ náà ṣe ń kọrin ni wọ́n ń tẹ̀síwájú, ṣùgbọ́n bó ṣe kù díẹ̀ kí wọ́n dé iwájú ọgbà ìtura Gani Fáwẹ́hìnmí Park níbi tí wọ́n láwọn fẹ́ lò láti fẹ̀hónú hàn, àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí í yin afẹ́fẹ́ tajútajú lù wọ́n, wọ́n sì tún yìnbọn pòlàpòlà sókè làwọn ọ̀dọ́ bá bẹ̀rẹ̀ sí sá kíjokíjo. Níbi táwọn ọ̀dọ́ náà ti ń sá làwọn ọlọ́pàá ti gbá fi yá wọn, wọ́n sì mú àwọn mélòó kan lára wọn. Wọ́n wọ́ wọn lọ síbi tí ọkọ̀ tí wọ́n fi ń kó ọ̀daràn wà, bó tilẹ̀ jẹ́ pé lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ wọ́n tú wọn sílẹ̀ pé kí wọ́n máa lọ. Èyí ló tú ìkórajọ àwọn ọ̀dọ́ náà ká, bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ àwọn olùgbé agbègbè náà ṣì kórajọ síwájú ilé wọn láti wòran. Àwọn míín sì ń sá fún afẹ́fẹ́ tajútajú àti ìbọn táwọn ọlọ́pàá ń yìn léraléra. Lára àwọn tó ṣèwọ́de náà bá Aláròyé sọ̀rọ̀, ẹ gbọ́ ohun tí wọ́n sọ. Ọlọ́pàá ló mú fóònù mi. Mi ì mọ ọlọ́pàá tó mú wọn torí wọ́n pọ̀. Àwọn tó nà mí wọ́n tó. Torí pé ibi tí mo wà mo fi fóònù yẹn ṣe fídíò. So ibi tí mo ti rí pé mo ṣe fídíò bí kan ni wọ́n ṣe nàka sí mi nìyẹn. Wípé wọ́n wá bá mi ibi tí mo wà. Mọ́ ẹ wá bá mi nìyẹn. Wọ́n tó 7 sí 8 lórí mi. Wọ́n bẹ̀rẹ̀ sí ní gba ojú mi. Tó bá wojú mi máa rí pé ìgbà tí oríṣiríṣi mo ti gbà lọ́wọ́ Nigeria police. Ẹ̀tọ́ wọn àtẹ̀tọ́ mi náà mo jà fún. Àwọn náà bó ṣe wà tó jẹ́ Nigerian police. Their minimum wage is not paid. You understand? They are suffering, and it sounds obvious for Nigerian police. Ojú mi gan pé kí ọlọ́pàá Nigeria tí wọ́n lè face Boko Haram, tí wọ́n lè face àwọn terrorists, tí wọ́n victimize wọn lù. Wọ́n ní pé ká má fa wàhálà, and naturally fa wàhálà kò sí jà mí báyìí. Everything was calm and peaceful, but they started attacking us and they started shooting at us. The promise of June 12, 1993 was that we will have a democracy which will allow for participation, not just for the ritual of voting every 4 years. Participation in the sense that all Nigerians will be able to access quality education, will be able to access water supply, will be able to access all the good things of life. But unfortunately, the struggle that started in 1993 and terminated with Abacha's death in late 97, and then Abdulsalam had to quickly, under pressure from civil groups,
how to quickly rush a transition program added over in 1999. That struggle has been hijacked because those who won the elections progressively since 1999 have committed 100-fold all the crimes which Nigeria came out to reject on June 12, 1993, all the crimes of the military. Today, just like in the days of the military, people are disappearing in hundreds and thousands. There is massive insecurity all over the land. And it is through the politicians. It was the governor of Borno State that harmed Boko Haram. And we all know it, but we pretend not to know it. He harmed Yusuf, who started Boko Haram. And today they cannot contain it. It was politicians that harmed the militants in Niger Delta that started busting pipelines and destroying the ecosystem in that place, kidnapping for ransom and so on. It was a governor of Kwara State. When armed robbers were called, they said they were thugs to Governor Saraki. In Lagos State here, Agberos are also empowered to extort money from us every day on the streets and to rig elections. So the politicians have violated the basic principles of democracy. They have not even allowed any breath that will allow Nigerians to thrive and to fulfill their purpose. Faith Adébọlá ló ti ń jábọ̀ ìròyìn fún yín láti ilé-iṣẹ́ Aláròyé Online TV.